ajé Ejiogbe aṣojú ọmọ Odùduwà Yorùbá nation fún ilé làbọ̀ sinmi oko gbogbo àwọn ọmọ wa tó wà l'Amẹ́ríkà wọ́n fẹ́ wálé. Ìyà tá à ń jẹ ti pọ̀ jù. Haúsá ń lò wá ní sùúrù má jì fún wọn ẹni sùúrù. Haúsá wọn ń lò wá wọ́n bá sọ pé ta ló kàwé jù báyìí àwa ló kàwé jù. Ipò tí wọ́n fi àwọn olódo wọ̀nyí sí wọ́n á lọ gbé wọn nínú oko pákí wọn oko ẹ̀pà wọn wọ́n á wá gbé wọn sí ẹ̀ẹ́dì ọ́fíìsì. Wọ́n wá ń pè wá ní Haúsá wọ́n là kìí ṣe Yorùbá. Wọ́n wá ń fìyà jẹ wá ní Kogi. Mòrófà Yorùbá là wá, ọmọ Odùduwà ni wá, ilé láti wá, ọmọ ọba ni wá tí ò gbọdọ̀ pò ní sẹ́rìn. Làwa wá rò pé ó ti tó gẹ́lẹ́ lókè sọ 419 tí wọ́n pè ní Nàìjíríà yẹn àwa ò fẹ́ mọ́. Yorùbá ti wà kí Nàìjíríà tó dé. Àwa náà wá jíjàǹgbara à ń bá wọn wọ wọ́n ń pa wá ẹ gbọ́dọ̀ dóko mọ́ tó dẹ̀ ń ta ẹ̀ẹ́dẹ̀ fún ọ lẹ́rọ báyìí bá wọn wá ló ti tó gẹ́lẹ́. À ń dìbò ní gbogbo ìgbà à ń dìbò lọ́dún mẹ́rin àga tíṣà kò dáa àga àwọn ọmọléèwé kò dáa environment school kò dáa owó school nígbà mìíràn báyìí ló bí máa ṣe. Ó la wá sọ pé wọ́n rò láwọn Yorùbá lápapọ̀ àwa dúpẹ́ congratulation àti gba Yorùbá nation. Ìdí ni wọ́n wá ní pé ọba ti yá wọn wá ya ojú ọ̀nà wọn lọ ya ojú ọ̀nà l'Àbújá wọn lọ yà ní Kaduna wọn wá post ẹ̀ wọn láwọn ti ṣọ̀nà ogun àwọn ti ṣọ̀nà kínní. Èmi náà wá tú àṣírí wọn báyìí pé wọn ò ya ọ̀nà kankan. Ọ̀nà yẹn là ń yá bọ́ láti kábàbà a máa yà dé ìgboro bàbá mi kò sí mòrò kí àwọn ọmọ wa tó jẹun tí wọ́n sọ pé ilé làbọ̀ sí gbogbo àrídìdé sí káwọn náà àdẹ̀rídìdé sí nílẹ̀ bàbá wọn nǹkan tó gbé wa jáde wọ́n ní ká lọ sí school by school ìṣòro táwọn school bá ní kán jẹ́ káwọn gbọ́ láwọn ọmọ wa lójú ọmọ Kogi àti kì í ṣe Kogi nìkan gbogbo lẹ́nu wa ìgbáyé ìgbádùn táwọn ọmọ wa lọ ń gbádùn l'Amẹ́ríkà kọ́ kó wálé káwa máa gbádùn. Gbogbo àná throughout àwa ní Ìyàgbà local government ọmọ Ìyàmóye lèmi so mo ti wá bí lẹ́ẹ̀kan gbogbo school nísìnyí la máa fídíò ẹ̀ á fídíò class ẹ̀yin ọmọ wa kílẹ̀ ń fẹ́ wọn ní school ọ̀fẹ́ free education tí Awólọ́wọ̀ fi sílẹ̀ ní Kẹ̀nẹ́ títí dè ní tí wọ́n sì tí ò sẹ́ni tó sanwó school tí símẹ́ǹtì sì ń ṣe 2,000 naira ní Kẹ̀nẹ́ lẹ́nu àmọ́ ẹ̀ lè mú jáde kan tí Awólọ́wọ̀ ló ń fẹ́ ṣe ní Tábíọ́lá ló ń fẹ́ ṣe tí wọ́n dẹ̀ gbé wọn pa. Àwọn bàbá wa tó ti lọ tí wọ́n ti pa wọ́n tó mọ̀ pé kínní ẹ bá rí i pé ìgbà tí ìdí àgbọn ní gbogbo àwọn tí ó bá ti ṣe dáadáa wọ́n gbé wọn pa pé including him ọ̀rọ̀ tó sọ ni wọ́n tó lọ torí gbé pa a fi àtíkè sí a fi pa bí òkété ṣùgbọ́n àti wá bọ́ lóko ẹrú báyìí bàbá ẹ̀jẹ̀ mi wọ èdè àti àbọ̀ lóko àrùbá èyí wàhálà nínú àìfẹ́ ó ti dé bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. Gbogbo school à ń wo bìkan ní sí mò ń béèrè wọn níbẹ̀ ni wọ́n ti ń ṣe ìdánwò àmàdébẹ̀ ń ṣe àmàkọ́bà ẹ̀ fún Amẹ́ríkà máa rí. Mo ń ṣe voluntary organization torí orílẹ̀-èdè bàbá mi àti ìyá mi ọmọ yàrá ni mọ́mì mi Ìyàmóye ní dájú mi. Mo ìlú iná gbogbo area iná ìyàwó mi ni wọ́n fi bí ni mo ti ń fẹ́ yàwó sí Ìyàmóye. Gbogbo school yẹn la máa rìn wọ́n máa cover ẹ̀ sìn àwọn ọmọ school wa wọ́n máa cover wọn. Ní Amẹ́ríkà tí àwọn ọmọ school bá ti fẹ́ gbọ́lúdé
wọ́n ń fún wọn ní 200,000 kọ́ máa mú lọlé. Kí ni wọ́n ní kàn fi ṣe ìgbà tí wọ́n bá tún fẹ́ wọlé? Owó yẹn ni wọ́n máa fi ra ìwé, ra equipment gbogbo kan tó máa lò ní school. Ìwọ ní bàtà, ìwọ ní stọ́ọ̀kì, ìwọ lásán ní kíní kan tí wọ́n máa fi padà sí school. Ṣé tírú ẹ̀ bá kàn wá ṣáà ní dúpẹ́? Ó ti wá kàn wá báyìí. Ó ti kàn wá o. Ìgbà tí sùn ọ̀rọ̀ yẹn á jiná wò ní fi ní sàwátì. Àwa ní fọmọ ṣe tutù. A ní fọmọ dí o. Ní tó gbé wa wá ni. A níná. Àmọ́rú jams tó lè wà nínú omi táwọn ọmọ ń pọn. Wá dẹ̀ mú. So yẹ kó rí bẹ́ẹ̀. Ó bá dẹ̀ tìyà ní tiwọn ní ẹ má tẹ̀. Ẹ bá ti tẹ̀ tọ́ ní ti ẹ bá débẹ̀ wọn agbájá sójú géètì. Ajá máa gbó wa.